ẹ jẹ́ kí n pé. mama ẹ fà wọn mọ́lẹ̀ leave the children out. bẹ́ẹ̀ lè jẹ́ kó bá mi gbé torí owó tí wọ́n ń rí ó yàtọ̀ sí tèmi owó pẹ́pẹ́pẹ́ mò ń rí. mama ẹ máa gbọ́ ǹjẹ́ ẹ lè fún wọn ní yàrá kan nínú ilé yẹn tẹ́ ẹ̀ ní fún wọn lóúnjẹ tẹ́ ẹ̀ ní fún wọn ní ìjọba tí wọ́n máa gbé bíi tẹ́nàntì tí wọ́n sì ní sùn ta. bẹ́ẹ̀ lè fún wọn mo ti sọ fáwọn ọmọ wọn pé káwọn ọmọ wọn rẹ́ẹ̀tì lé fún wọn bọ́yá lè kó lọ́dọ̀ wọn ṣe é rí igbákejì ọmọ wa wọ́n ti gbé lọ́dọ̀ rẹ̀ fọdún kan torí èmi lọ sọ́hún mọ́ wọ́n ti gbọ́dọ̀ rẹ̀ fọdún kan níṣẹ́ ni wọ́n sọ wípé wọ́n sọ nígbà tó ń sọ̀rọ̀ gan wọ́n ní ìyàwó ẹ̀ wọ́n níṣẹ́ ló lé wọn síta sáwọn lọ sí abẹ́ bíríìjì lẹ́kọ̀ọ́. mama your husband married just only you. kì í ṣe ó lé mi ìsà. kì í ṣe ó lé mi ìsà. ìyàwó sọ tó fẹ́ ìyàwó mi. wọ́n pọ̀ ara nǹkan tó ń rí òun ni eléyìí wọ́n tẹ̀ méjì lọ kó àìsàn wá bá mi. mama ìyàwó wo ló tún bímọ fún ọkọ yín lẹ́yìn yín. mi ì mọ̀ ẹ má bínú. irú marriage wo lẹ ṣe. court marriage láti. court marriage lẹ ṣe. court marriage. mama court marriage lẹ ṣe. court marriage bẹ́ẹ̀ ni. ìbá ní kí ni mo ti sọ pé bẹ́ẹ̀ ẹ má bínú. ẹ sọ bẹ́ẹ̀ nísìnyí. mama fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. ṣé àmọ̀ pé wọ́n sọ ọ̀rọ̀ kan pé mo kó àwọn ọmọ lẹ̀. ṣé ẹ rí tí wọ́n bá ti lè lọ pẹ́rẹ́ èmi nìkan mo máa ń tọ́jú ọmọ mo wá ìgbà yẹn mo ń táwọn ìbejì lọ́wọ́ wọ́n láwọn ẹ̀gbọ́n mẹ́ta mo wá jẹ́ kán wọlé lọ́jọ́ yẹn mo ti wọ́n wọlé yẹn lálẹ́ mo wá pẹ́ àwọn ọmọ yẹn lẹ̀ láàárọ̀ mo ti tọ́jú wọn mo wá fi wọ́n lẹ̀ láàárọ̀ káwọn náà ò gbé wò kán mọ iṣẹ́ tí mo ń ṣe. màmá tí mo fẹ́ bí ẹ tí dáhùn tẹ́lẹ̀ sọ lẹ́ẹ̀kan ẹni court marriage yẹn pé bẹ́ẹ̀ ni. I don't understand. ṣé ẹ lọ ní court marriage tó bá jẹ́ court marriage gidi wọ́n máa dúró tira wọn ni wọn ò àjọ gbé oṣù kan papọ̀ rí sẹ́ẹ̀ olùmọ̀ọ́sẹ́ ní kí n pín pé àwọn kẹyàwó báwọn ló bí àwọn ọmọ yẹn àjọ gbé lóṣù kan papọ̀ rí. màmá bẹ́ẹ̀ ni mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí. ẹ̀rù ọjọ́ alẹ́ mi nígbà mi o. àjọ gbé papọ̀ mo jẹ̀ máa ń sọ fún wọn mo ní díẹ̀ là á máa dàgbà o mo ní torí tó bá dọjọ́ alẹ́ mo ní ká jẹ́ aṣọ́ra fọjọ́ alẹ́. ẹgbẹ́ ẹni sí máìkì màmá. mo sọ fún wọn mo ní ká jẹ́ aṣọ́ra fún ọjọ́ alẹ́ àwọn ọmọ gan nígbà àwọn ọmọ gan dàgbà mo ń sọ fún wọn bàbá sọ fún bàbá bẹ́ẹ̀ tí a bá ṣe ráìsì àwa mẹ́fà a ṣe ráìsì agolo 5 wọ́n wá jẹ́ pé ṣé ráìsì ti kéré jù abọ́ kan ní kẹ́ máa sì tí kò agolo 5 àwọn ìyá àkọ́bí wa tí mo fẹ́ ní kẹ́pẹ́ yìí ìyẹn wá sọ lọ́jọ́ kan ó ní dájì ó ní ẹ̀bùn ẹ̀yìn náà mówó sílẹ̀ owó tó wá fi sílẹ̀ kò wá tó oúnjẹ àfihàn kò wá tó oúnjẹ tó sì ṣẹ́kù sílé sọ́ọ́ mi yé yín báyìí nígbà mo wá ṣe ráìsì bọ́n ti wọlé náà ṣe báyìí ní bá parọ́ Ọlọ́run akúkú jẹ́ níyà kì í ṣèpè lọ ṣe báyìí lọ́ní agolo mélòó lẹ̀ ṣe. èmi. mo ní agolo 5 tá à ń ṣe náà ni wọ́n ní jẹ́ agolo méjì ò tó agolo méjì ti tó lọ́mọ wa sọ wípé ẹsẹ̀ ṣùgbọ́n ẹ̀gbọ́n sá lọ́mọ yẹn wa sọ wípé dáàdì ṣé torí owó tẹ́ ẹ fi sílẹ̀ tí ó tó nǹkan lẹ́sẹ̀ sọ pé agolo méjì gba ẹ bá ń jẹ tó bá ń jẹun ẹ ní kóńgò kan ní kí wọ́n máa ṣe ṣe ẹni nígbà tó wá lọ mo kò fẹ́ sọ́n sókè ẹbí tó dákun gbà mí láyè ọlọ́mọ ń wá ọmọ yẹn wá kó nígbà tó ṣẹ̀ṣẹ̀ kó jíèsì dé ní àti bàtà kító ọmọ yẹn wá kó ara àwọn ọmọ ọ̀rẹ́ mi náà ni ọwọ́ lọ ọmọ mi gan lọ́pàdé rẹ̀ yẹn last born lọ́pàdé lọ ní bọ̀dá ẹ̀rì ẹ wá kó nǹkan ẹ̀gbọ́n òun ó ní òun á dà padà ìgbà táwọn òbí ọ̀wá rí ọmọ náà wá bóyá ọmọ mi á mọ̀ nípa ẹ̀ wọ́n lọ́mọ mi ò mọ̀ nípa ẹ̀ mo ní kò sí nǹkan táwọn ọmọ mi á ṣe tí èmi ò ní mọ̀ ẹ wọ́n ṣáàdì wípé ìgbà tó ń wá wálé wọ́n wá wọ́ ọmọ yẹn wọ́n wá wálé èmi wá sọ fún wọn pé nǹkan báyìí ṣẹlẹ̀ tọ́kọ èèyàn bá dé náà òun bá ṣẹlẹ̀ nílé ọ̀yẹ́ kó lè sọ fún un wọ́n wá lọ sí ọ̀dọ̀ bàbá ọmọ tọ̀hún pé ẹ̀kọ́ mú èmi àtọmọ mi dáadáa kan fi sáàsì mú wa àtìgbà yẹn lọmọ ò ti gbélé àtìgbà yẹn ni ò ti gbélé wọ́n ní kan fi sáàsì mú wa pé wọ́n á rọ́mọ àti ọmọ mi àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ èkó náà ti rọ́mọ níbo ti ń gé sí kiri ọmọ yẹn nígbà yẹn ni bàbá yẹn rán nílùú òyìnbó. àkọ́bí ọmọ yín lọmọ yẹn tí wọ́n mú yàn bí. bẹ́ẹ̀ni fọ́tò rẹ̀ gan wà níbí. ok ọmọ yẹn ni ẹ fẹ́ ká pè lẹ́ẹ̀kan àbí. bẹ́ẹ̀ni. ok. lóríṣiríṣiríṣi bẹ́ẹ̀ tí wọ́n sọ̀wọ́ tí wọ́n lọ́tọ̀ ọmọ iye rè tán. mama ẹ tẹ́ni ọdún mélòó sí ma. wọ́n jẹ́ ní mí ṣẹ̀fẹ̀ 74 ní November. 74 ọmọdé ni o bàbá 82 ẹ̀yin 74. mama kí ni assurance tẹ ní nígbà tí ẹ fẹ́ra yín gbà yẹn ìgbéyàwó yín sì tó ọdún mélòó.
1976. Let's say marriage. 76 marriage. 1976. 49. 49. 76 last marriage. 77. 77 November 26. 76. Mama, kí ni assurance tẹ́ ní pé ìgbà yẹn tẹ́ fẹ́ra yín yẹn tẹ́ ń fẹ́ra yín yẹn assurance wo lẹ nígbà yẹn pé ẹ ní ṣáájú bàbá ẹ̀ kú? Kò ṣe nígbà ọmọ òjò ń kú. Ẹ mọ̀ pé kò sẹ́ni tí ò lè kú. Okay. Kò sẹ́ni tí ò lè kú ṣùgbọ́n mo ṣe bá wọn pilẹ̀ ẹ̀ ní bá wọn bẹ́ẹ̀. Okay. Wọ́n fọwọ́ tí wọ́n mu tí wọ́n fi jayé wọ́n fi kóbìnrin ìyá wa ṣe àárú. Ẹni sùúrù mà ẹni sùúrù mà báwo ló ṣe dá yín lójú pé ẹ ní ṣáájú bàbá ẹ̀ kú gbà yẹn? Ẹ bá ti dé ó dé nìyẹn. Kí ló dé tí ẹ wá sún ìyá wọn sọ́jọ́ alẹ́? Mi ì sún ìyá wọn sọ́jọ́ alẹ́ o, àwọn ló sún sọ́jọ́ alẹ́ torí mo máa ń pè wọ́n, mo fi Ọlọ́run alààyè sẹ́lẹ̀rì máa kúnlẹ̀ síwájú wọn báyìí ni. Sọ̀rọ̀ mi yé yín. Pé kí ni? Pé kọ́ bí a ṣe ń ṣe yìí kò dáa bẹ́ẹ̀. Bó lẹ ṣe ń ṣe? Ẹ ṣe kì í bá wa gbé kí wọ́n bá gbé hòtẹ́ẹ̀lì ló máa lọ dé sí. Mama. Tí gbé adé hòtẹ́ẹ̀lì nílé wọn ní girlfriend nílé wọn lẹ́kọ̀ọ́ mọ̀mí bàkẹ́tì nílé wọn ní Sokoto. Mama ẹ máa gbọ́ wọn ì bá yín gbé. You can't force her to accommodate him in her house. If he feels he has a part in that house, let him go to court. Let him go to court. Let him get a lawyer, a good lawyer, to defend him. Let her to get a good lawyer. But that you will go there, or you mean that is trespassing. It is a criminal offense. If you enter that premises without the permission of that woman, that is trespassing on your man, and that is a criminal offense. Ẹ mọ̀ pé kán wà ní tọ́mọ yìí dé mọ́ tí wọ́n rọra báyìí ń fi afẹ́fẹ́ fẹ́rẹ́fẹ́ ẹ má gbàbí kékeré lọ bí tí ò yẹ kẹ́ lọ o. What's your business? See the way he was talking to that mama? Ṣé o lè bá yẹ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn orí ọmọ Hamzat? Can you speak to your mother like that? Fi wọ́n dín wọn náà. Kò fi wọ́n dín wọn àwọn ará ilé ẹ. What nonsense? What nonsense? That mama and baba, I saw the people castigating her, and even women were castigating her. Ọlọ́run adáríjì gbogbo yín. Ọlọ́run jẹ́ kẹ́ ní ìpín nínú nǹkan tí káwọn ọmọ yín ní ìpín nínú ẹ̀ṣẹ̀ àìmọ̀dí that nọ́mbà ọmọ yín dá on their behalf. What's your business? Know the kind of matters you'll be bringing on program. You can be bringing young people to ridicule them. Your program is more or less a ridicule program for most people. Yes, you can use young people as your entertainment. It is their prerogative. But to bring elderly people and you do that, in fact, their children are meant to sue you because you took advantage of their old age. See the way you spoke to that mama? I've seen you speak to some elder people. I'm like, okay, fine. Your program is merely entertaining. It adds no value whatsoever to the society. Your program is entertaining. Pure entertainment is what your program is. You're not a court of law. You can't be saying, who are you? Go to that mama's house. Who are you? And please, if you have the mama's contact, please help me reach out to that mama. I want to speak to her. And we'll take the matter out from there. Who are you? Who are you, Romeo and that? To be saying, we will go there, we will divide us. Which house? She Baba Nakba Bay, or for my instruments not calling in. Who are you? Say you go and divide us, you give Baba his own. Baba, when Baba was carrying all the girls in the whole world, why didn't he save money to build Ojulekan for himself? Adagbe Adafa. Ìyá yẹn wá ṣe tán ìwọ wá sọ pé rárá ẹ̀ṣẹ̀ àìmọ̀dí o ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ẹ̀yin ọkùnrin o ọlọ́ọ̀ni jẹ́ o ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ní ọjọ́ àárọ̀ táwọn ọmọ jìyà lálẹ́. Why did mama punish him then? Ìwọ comment ó ní dáàdì ẹ ò tọ́jú ẹ mọ́mí ẹ nìkan ló ṣe everything and to God be the glory. You and your juniors, you are doing very well. You are doing excellently well. They can suffer. It is not in your power.
it is not your making. Bàbá yẹn lè wà nù ìgbésí ayé rẹ kí ọ̀rọ̀ yín rí rádaràda, kí ọ̀rọ̀ yín rí rédèrèdè. Ó lè jẹ́ wípé bàbá yẹn gangan ni àwọn èṣù ń tẹ̀lé. Tí bàbá yẹn bá wà nù ayé yín, ó ṣeé ṣe kó mọ́ yẹ yín báyìí. Ibi tí bàbá yẹn sá lọ, àwọn ni wọ́n máa feel the impact, negativity tó wà lára bàbá yẹn. Bàbá yẹn wá sá fún yín, ẹ wá ṣe dáadáa. Do you think it is your making? Do you think it's your power? Do you think pé orí rẹ ló ní ọpọlọ tó bẹ́ẹ̀? Bàbá yẹn wá ó ní kẹ́ ẹ ṣàánú. Nǹkan kan sáà ni ó máa ṣẹlẹ̀ tí bàbá ó fi kúrò nílé. Nǹkan kan náà lọ́lọ́run máa lò àsábàbí tí bàbá ó fi kúrò nílé tẹ́yìn ó fi ráyè ṣe dáadáa. Ẹ̀yin ò mọ̀ pé Ọlọ́run ló nífẹ̀ẹ́ yín tó fi rí bẹ́ẹ̀. Irú bàbá yẹn wá padà wá lọ́jọ́ alẹ́. Ṣebí sàdákà tó yẹ kẹ́yìn ṣe òun ni pé kẹ́ ẹ tọ́jú bàbá yẹn. As a lady, èmi náà bí mo sọ̀rọ̀, ó dùn mí láti sọ bẹ́ẹ̀. You understand? Ó dùn èmi náà láti sọ bẹ́ẹ̀ pé tá a bá sọ wípé báwo ló ṣe ń rí, bó ṣe yẹ kó rí lélẹ̀ pé you do me, I do you. But it's not your making. It's not in your power. Sàdákà ni greatness height yẹn, great height yẹn tọ́lọ́run ti jẹ́ kẹ́ ẹ attain. Sàdákà bẹ̀ ni pé kí bàbá yẹn padà wá lọ́jọ́ alẹ́ táwọn èèyàn ti mú, tí àwọn ìka èèyàn tí wọ́n ti mú ọwọ́ kúrò lórí ẹ̀. Ó ní pé kẹ́yìn wá ṣàánú ẹ̀. Sàdákà ni torí tẹ́ ẹ bá ṣàánú ẹ̀, ó ṣeé ṣe reverse is the case. Ọlọ́run ní jẹ́ kẹ́ rí reverse. Ọlọ́run ní jẹ́ kẹ́ rí reverse. Èèyàn kan ló comment bẹ́ẹ̀. Ó sì ká mi lára. Mo wish whoever tó comment bẹ́ẹ̀, ó ṣeé ṣe kó rí fídíò yìí. Tó bá dẹ̀ rí anybody bá think in this same direction, kí wọ́n tètè ronú pìwàdà. It is not your making. Pé your mommy became successful to train you. Bàbá yẹn wá rìn lọ, ó ṣe rádaràdà, ó kóbìnrin, ó kọ́ tí ó kó gbogbo ẹ̀, ó ṣe gbogbo wọn. Ó wá padà wá empty handed. It is not your making. Tí Ọlọ́run bá bless mọ́mí ẹ̀ kọ́, kí ló fẹ́ ṣe láti rán yín lọ sí school? Kí ló fẹ́ ṣe sí? So ẹ fi ọwọ́ méjèèjì pa bàbá yẹn padà. Ẹ fi ọwọ́ méjèèjì pa bàbá yẹn padà. Under bó mo ti rí comment yìí, under fídíò Alhaji Oríyọmí tí wọ́n ṣètò ọkọ àti ìyàwó, tí ìyàwó yẹn lọ pé òun ní bàbá yẹn sílé. It is not your making. Ẹ lọ relax. Yes, wọ́n ṣèkà. Àmọ́ tọ́lọ́run fi judge ẹ̀ bẹ́ẹ̀. Ó yí Ọlọ́run. Tí ẹ má wàá gbàgbé, ẹ̀yin ọmọdé wọ̀nyí oní comment sọnù. Àti mọ̀mọ́ tó fẹ́ jèrè ọmọ, tó fẹ́ kí ọmọ rẹ̀ náà dàbí bàbá yẹn. Ẹ tẹ́wọ́ gba bàbá ẹ̀. Fi sabilillah. Ẹ tẹ́wọ́ gba bàbá ẹ̀. Ó ń dùn èmi náà láti judge ẹ̀ bẹ́ẹ̀. Ó ń dùn èmi náà láti judge ẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ẹ tẹ́wọ́ gba bàbá yìí ni. Ẹ tẹ́wọ́ gba ni, especially yẹn tó ṣe comment yẹn. Àmọ́ lórí tí Alhaji Hamzat Oríyọmí, ó yẹ kí wọ́n pẹ̀tù sí ìyá yẹn lọ́kàn. Ó yẹ kí wọ́n gbẹ̀bí fún ẹlẹ́bi. Seriously. Kí àwọn ọkùnrin tó bá ń ṣerú ẹ̀, káwọn náà jáwọ́. Ó yẹ kí wọ́n gbẹ̀bí fún bàbá yẹn dáadáa. Bàbá yẹn ó possible kó ní properties ní Sokoto. Ó possible. Mo ní good examples bí wọ́n ṣe fi family kalẹ̀ nìyẹn, àtọmọ àti ìyàwó, tí àwọn ìyàwó yẹn jìyà. Ìkan nínú wọn kú, wọ́n gbógun ẹ̀ padà wá sọ́dọ̀ ìyàwó ẹ̀ ni. Ìkan nínú wọn ó padà wálé. Wọ́n máa ń ní properties, wọ́n máa ń gbà lọ́wọ́ wọn. Èèyàn kan yẹn kọ́ lọ fẹ́ ìyàwó méjì. Ta ló sọ fún ẹ pé ìyàwó méjì ó lè jẹ́ solution to it? Tó o bá handle ẹ̀ well as a man, tó o bá handle ẹ̀ well as a man, tó fẹ́ gbagba ìyàwó, I'm telling you, tó o bá handle ẹ̀ well, it may result to like this. The judgment is not in your court, ẹ̀yin obìnrin. Ẹ ṣọ́ra. Mọ̀mọ́, ẹ ṣọ́ra. Orí ọ̀fẹ́ lẹ rí gbà ó, tọ́lọ́run fi fún yín ṣe. Kí àwọn ọmọ yín náà má bàa padà sí ẹsẹ̀ àárọ̀ bíi ti bàbá wọn. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ire o, bye for now. So ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Tó bá fẹ́ mọ̀ explanation àti tó bá fẹ́ bá mi ra apps, WhatsApp mi lórí 07015100651. Bye for now.